ohun tí Alhaji Abbas Akande Obesere Ọmọlápálá ṣe fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní agbára ó yanilẹ́nu ó dá ìṣẹ̀lẹ̀ lágbára. èyí ni bí Alhaji Abbas Akande ṣe pín ilẹ̀ àti owó àti ilé fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ níbi ayẹyẹ ọjọ́ bíi 60 ọdún tó ṣe. Ẹ máa bá wa ká lọ o. Pẹ̀lú àpọ́nlé àti ọ̀rọ̀ láì mú kan dání, ẹ wo bó ṣe lọ. Oya bí òní tí ó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfikẹ́ ń kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró dò pé mo gbọ́dọ̀ kọ orin màá dẹ̀bi ṣe kí ni màá kọ́ náà. màá kọrin ọpẹ́. Oya. màá pè ní ọdúnpẹ́. Salau bí Sharafa adúpẹ́ àkútẹ̀síwájú onígbọ̀ngàn wa nìyẹn. ẹ máa dá sí gbòòrò. ní máa ní gbọ̀ngàn nígbà tó jẹ́ pé àwọn aláìní ní òṣèré lè sọ Alhaji Mudashiru ẹ ṣe kíákíá tó náà máa lùlù á máa kọrin àádẹ́jọ. Alore TV. Okay. Alhaji Saheed Mudashiru. Okay. All right. Congratulations. Ẹ má jẹ́ pé ẹ má sùn lé. Àwọn ọ̀dọ́ Soloko, Adédọ́kè, Akin, Mọ́gàjì. Ọmọ orúkọ tiẹ̀ náà sí. Láì lùlù láì kọrin. Ọ̀rẹ́ náà bá lùbáríkà sí. Àyànwó alẹ́ ọ̀pẹ́ yẹn ní àkútẹ̀síwájú tó bá wù ní ẹlẹ́tíṣọ́ àwọn tó dùn láti pé ní ọ̀rọ̀ kọ́kọ́lọ́ kó láṣìírí káríkọ́ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ olórí pẹ́ àmọ́ ọ̀gbẹ́ náà kọ́nù kún wa lápá nínú ìṣòro olóyìn débi pé Alhaji ń sọ fún pé Alhaji àṣírí ìgbàjára ru banaṣubú àwọn ẹ̀sùn rẹ̀ àwọn ọ̀dà tó sọ àwọn ọ̀rọ̀ àwọn ìgbẹ́nu ayé. Congratulations ojú ọ̀nì sí wa àti iwájú bá mọ́ lọ́wọ́ ọ̀gá àṣìṣòbí ọlọ́run gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ ọ̀nù tí mo ṣe nínú yín àti bá wọn lọ́wọ́ ayọ̀lá ọ̀sẹ̀ntì ọ̀gbẹ́ni tí wọ́n yá kí nínú mi ò ní pẹ́ lórí àwọn orúkọ ìṣòro ọlọ́run fápẹ́ ti sọ́wọ́ wọn ìwé ẹ̀yìn ọlọ́pàá. Wọ́n tó ti lo ojú lọ́dún kan ní báyìí. Ogun ló ń lò. Michael. Wọ́n ti ṣe sọ́bẹ̀ ilẹ̀ yìí o. Wọ́n ti pín oníkálukú fún un. Wọ́n ti ṣe sọ́bẹ̀ ẹ̀. Wọ́n ti pín oníkálukú fún un. Sọ̀bí ọ̀dọ́ ṣe ó wà ní ó ti yẹ yín. So, Olúwatósìn àbí Olúwatósìn Michael. Mustapha Ọlátúnjí Ìṣọ̀lá Congrats láti lọ. Olúmídé keyboard bóyá yá kíákíá bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀jọ̀ ẹ̀ka ṣe pápákọ̀. Olúmídé nìyẹn ọkọ̀ oríire ojú omi sí wa. Àlàmú ìlú ọlọ́lẹ́kùn kíákíá ẹ̀bọ̀ sí gbogbo ọ̀nà. Ọlájọ́ ní púpọ̀ kọ́ ọlọ́lẹ́kùn. Ọlájọ́ púpọ̀ láti oṣù náà congratulation. Rahim Sharafa Ọlátúnjí Saheed Sharafa ọkọ̀ oríire oṣù yẹ Ọlátúnjí Saheed ìwọ̀n Ọlátúnjí Saheed àjọkí náà mọ̀ ẹ́ sí Kazeem Hafiz Corona Hamzat Wasim láti mọ̀ ṣe ìrọ̀lẹ́ òwúrọ̀gbà lẹ́sìnbàdàn. Imam Akim Lawan, Imam Mọ́ṣáláṣí ti Alhaji Abbas the Paramount King of Music. Àwọn dà Imam ó dàbí ó ti jayé lọ ẹ bá mọ ọdún fún wọn. Ẹ̀yà ọjọ́ kó sọ́dún. Má jẹ́ gbọ́dọ̀ mi tó kú mọ̀ ìjìnlẹ̀ bàbá Kudus. Ìjìnlẹ̀ bàbá Kudus.
àwọn dà wọ́n ti jayé lọ ẹ bá wọn tọ́jú ẹ̀. sóyẹ ní Olúwaṣẹ́gun ọ̀dà máa bá àpáyé àpò oríire Jùbí Òjòlówó Jùbí Òjòlówó òní Azeez Ọlámídé ó dára Azeez Ọlámídé dá Ọlámídé dá ẹjọ́ ẹjẹ́ àṣẹ kíákíá sàlùkọ̀ Sùrájú Àlàbí ọ̀rọ̀ jẹ́lẹ̀ òkè jábẹ́lẹ̀ ó yá gbàgbà congratulation àbí tẹ̀síwájú gbàtúmọ̀ Michael Chekere wọ́n mú tí lọ́dún kan bá ń jìnnà ó pọ̀ àwọn orílẹ̀ ọ̀làjì ara Adémọ́lá ìjìnlẹ̀ ti dé ìjìnlẹ̀ gbórí wọlé oyè máa ń gbé fún jìnlẹ̀ ẹgbẹ́ fún 100 ẹgbẹ́ fún jìnlẹ̀ ìjìnlẹ̀ gbórí rẹ̀ ó ti yẹ ojú ẹni tí God power obìnrin kò sí rí God power yìí ọmọ tó ṣe àwọn POP nínú lẹ́nu kan ní àmọ́ mo máa ń gbádùn ẹ̀ ó dẹ̀ sọ fún mi jọ́kọ̀ pé aláàjì òun fẹ́ kọ́lé ló bá wọ́n ṣe fẹ́ ṣe mo wá ní màá fún lẹ̀ kò sí rí ẹ̀tọ́jú ẹ̀ pamọ́ fún ogun mọ̀ pé ó mo fún lẹ̀ báyìí o obìnrin àti mọ̀ mo fi wà yìí àgbàmánìà gbogbo Ìbàdàn ẹgbẹ́ oríire sà ojú omi tí Kọ́látúndé ìbílẹ̀jì kódà Bánsà ọ̀yà Bánsà méjì ni Lateef Ọlábóyè ẹgbẹ́ rẹ̀ Lateef Ọlábóyè wọ́n sùn lẹ̀ kọjá lórí bàbá Abọ́lájí Fọlárànmí ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí mi ẹ bá wọn tọ́jú ẹ̀ Ọlátúbọ̀sún Ọlárẹ̀wájú Fábọ̀dé Ṣẹ́gun ọ̀nì ẹ̀gbà ok Babátúndé Aláyọ̀dé ẹ̀gbọ́n Síkírù nìyẹn ẹgbẹ́ fún wọn 100 Sulaiman níyì alójẹ́lẹ̀ ọ̀yọ̀yọ̀ wọlé sọ́kọ̀ gbogbo oríire Kazeem ìyọ̀dá àlàyé ńlá owó bàbá méjì Jẹ̀lílẹ̀ Akíntúndé gbogbo oríire ẹ̀yinjú David ó ti lọ ó ń já sí wa gbogbo oríire ọ̀yà Jimoh Saka ṣé Jimoh wà gbíṣá ó dà kò sí Jimoh Saka Jimoh Babalọlá nìwọ̀ Jimoh Babalọlá ọ̀yà ìgbà Jimoh Saka ó sì tòsí bá ọ̀dá ní kọ́nà Idris Olúwadámiláre olóòsì rí àwọn ọmọ tó wà nínú ilé mi nìyẹn tó ń mọ̀ pé mo fẹ́ fún àwọn ìkọ̀bá tó nìyẹn ok Olúwadámiláre ó nìyẹn Idris òfìlélẹ̀ ok mo sí wàhálà. ó wá sẹ́yìn lórí pápá. alákùnrin yìí ó jẹ́ ìpolówó ẹ̀ máa bọ̀ táyà ni o máa ń lẹ táìsì ni o ó gùdù gan nípa ká lẹ táìsì ó gùdù gan ó mọṣẹ́ yẹn ṣe ó kàn wọ́n ṣùṣù náà ni pé kí nǹkan tó fi ẹ̀kọ́ rẹ̀ jẹ́ o ní mo ṣe fún mi tí mo fún mo bẹ́ẹ̀ polówó ṣẹ́ ènìyàn o tó bá jẹ́ pé o ní business card mi kó o há lé àwọn èèyàn pàtàkì lọ ó ti yé ògbólówó ẹni o Kọ́látúndé òun léjì yẹn Bánsà kejìlá Azeez Ọlámídé òṣìlé àṣeyọjú ẹ̀ Fálétí Ibrahim máníjà ńlá Bolówà ẹ̀kú dání fún ẹ̀kú náà ń ṣiṣẹ́ lọ lójú agbo ìwé ilé tààlà fẹ́fẹ́ yàn kan Adékọ̀mí Muyideen kò sí rí ẹ máa ń bá tọ́jú ẹ̀
ìwé lẹ́tà náà fẹ́ fẹ́ yàn kọ́ ṣọ́ọ̀tì pé fún ẹ ẹ̀gbọ́n bọ́lá yọ̀ọ́yọ́ lọ́ba mú wa gbóló wà ṣọ́ọ̀ pé fún ẹ gbóló wà kọ́kọ́rọ́ nìkan náà mú fún ẹ mo mọ̀ kọ́ fún ẹ gbọ́gbọ́lọ́pọ̀ tí ìwé lẹ́yìn gbogbo ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni àní àtàbẹ́ fún nílé kò tí mọ̀ wọ́n bẹ́ fò nílé ó ti yẹ ẹni ẹgbẹ́ òmọ́ra ẹ̀ ẹbí nìkan ní mo mọ ẹni yẹn nínú ara títí mi ó ti yẹ ilé kan sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún ẹni tó ń ta property yẹn wọ́n máa ń pè ní woman property ó ti yẹ yín woman tó lè fẹ́lẹ̀ fún mi woman property woman city property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí ìyá gbá bí challenge yẹn wọlé ó ti yé ọmọ bí wọn máa gbà débẹ̀ nìyẹn ní ògbọ́ ok alright kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà ní gbogbo lẹ́tà sọ yìí kò sí ìtì mo kọ́ bẹ̀ fún mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà ní kò ṣe pé kíkọ́ lọ́nà àwọn onílẹ̀ máa ń dààmú láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo náà láṣẹ ìjàmbá fún wa so mo ti náà experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mo ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹ tó fẹ́ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò mọ rẹ̀ ẹni yẹn wà bí báyìí màá pè ẹni yẹn jáde tí wọ́n ti ń fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ayé yìí náà ló ti ní tí ẹ o kì í ṣe ilé náà ti kọ́ tán o ilé náà ti kọ́ tán ni tó kàn kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ò tí ì kú mo fẹ́ kú mọ́ ní gbogbo ìjẹta mọ́jẹ ni àmọ́ ọ̀la pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó ṣe ní ìjà àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ilé tí mo sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkú nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé ìgbà kan ọlọ́run kánà mi bí ìṣe fún ẹ̀rọ aṣẹ́ fún ara yìí pẹ̀lú dúró àtayọ̀ àtàwọn àfíà tí mo sọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lẹ́lẹ́rìí ni ọ̀la àbí sí bá sọ lẹ́lẹ́rìí ni láti ìṣẹ́jú àyà ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé orúkọ ẹni yẹn Sharafadeen Salaudeen. Láti ìsìn náà ló ti di tiẹ̀ o, kò sí ọ̀rọ̀ ẹni sí, ní o jẹ́ gbèsè lórí ẹ̀ o. Ilé tí mo rà ní kọ́mpìnì ló ń tà mo dẹ̀ rà á. Kì í ṣe pé bí àwọn ọ̀rọ̀ alẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹbí pọ́nmọ onílẹ̀ máa yọ ẹlẹ́nu. Bàbá mi Aláàjì mi lápò dádì mi jẹ́ ẹ̀rọ kan ní dádì mi. Jẹ́ ẹ̀rọ kan bàbá mi ẹ̀kú yóò sà. Bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe kọ́.